Ẹ kú dédé àsìkò yìí gbogbo tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn odi, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa olùfẹ́ wa wọn. Agbóyinga ṣe iná bá fún àánú àtọ́jú rere náà láti àrígbà. A dúpẹ́ fún oore ọ̀fẹ́ tí a tún fi rí ọjọ́ àìkú mìíràn nínú oṣù kejì. Ògo ni fún orúkọ mímọ́ yín fún àánú àti oore ọ̀fẹ́ ńlá tí kò ṣe fowó rà yìí. Olúwa gbàdúrà wípé ọ̀rọ̀ tí a ó gbọ́ lónìí yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere. A ó jẹ́ olùgbọ́ àti olùṣọ́ ọ̀rọ̀ náà nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti awọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Èyí ọjọ́ àìkú ọjọ́ karùndógún oṣù kejì oṣù kejì. Àkòrí tí a ó gbéyẹ̀wò lónìí sọ pé ohun gbogbo fún ẹni gbogbo. Ohun gbogbo fún ẹni gbogbo. A mú àkọ́sórí wa nínú ìwé Kọ́ríńtì kìíní orí ìkẹsàn-án ìkejìlélógún. Nígbà tí a mú bíbélì kíkà nínú ìwé Kọ́ríńtì kìíní bákan náà orí ìkẹsàn-án ẹsẹ̀ ìkọkàndínlógún títí dé ìkẹtàléníogún. Bíbélì ní ọdún kan, ìwé Númérì orí ìkọkàndínlógún títí dé ìkọkànléníogún. Orin ìkẹtàléníogún. Mo fi gbogbo rẹ̀ fún Jésù. Àkọ́sórí ìwé Kọ́ríńtì kìíní orí ìkẹsàn-án ẹsẹ̀ ìkejìléníogún. Fún àwọn aláìlera, mo di aláìlera, kí èmi kí ó lè jèrè àwọn aláìlera. Mo di ohun gbogbo fún gbogbo ènìyàn, kí èmi kí ó lè gba díẹ̀ là bí ó ti wù kí ó rí. Bíbélì kíkà. Ìwé Kọ́ríńtì kìíní bákan náà orí ìkẹsàn-án ẹsẹ̀ ìkọkàndínlógún títí dé ìkẹtàléníogún. Nítorí bí mo ti jẹ́ òmìnira kúrò lọ́dọ̀ gbogbo ènìyàn, mo sọ ara mi di ẹrú gbogbo wọn, kí èmi kí ó lè jèrè púpọ̀ sí i. Àti fún àwọn Júù mo di Júù, kí èmi kí ó lè jèrè àwọn Júù. Fún àwọn tí ń bẹ lábẹ́ òfin, bí ẹni tí ń bẹ lábẹ́ òfin, kí èmi kí ó lè jèrè àwọn tí ń bẹ ní abẹ́ òfin. Fún àwọn aláìlófin, bí aláìlófin, èmi kì í ṣe aláìlófin sí Ọlọ́run o, ṣùgbọ́n èmi ń bẹ lábẹ́ òfin sí Kristi, kí èmi kí ó lè jèrè àwọn aláìlófin. Fún àwọn aláìlera, mo di aláìlera, kí èmi kí ó lè jèrè àwọn aláìlera. Mo di ohun gbogbo fún gbogbo ènìyàn, kí èmi kí ó lè gba díẹ̀ là bí ó ti wù kí ó rí. Èmi sì ṣe ohun gbogbo nítorí ti ìyìn rere, kí èmi kí ó lè jẹ́ alábàápín nínú rẹ̀ pẹ̀lú yín. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ àìkú. Mo lọ sí ṣọ́ọ̀ṣì kan láti wàásù. Wọ́n wá sọ fún mi pé èmi kò lè wọ inú ilé ìjọsìn náà pẹ̀lú bàtà nítorí pé kò bá ìlànà wọn mu. Mo béèrè bóyá ó tún kù ohun mìíràn tí èmi yóò tún yọ kúrò. Mo sì sọ pé inú mi dùn láti yọ bàtà mi kúrò ní ẹsẹ̀ mi. Bí wọ́n bá ti lè fún mi ní àǹfààní láti wàásù ìyìn rere àti láti gba ọkàn là, kò sí nǹkan kan tó pọ̀jù fún mi láti fi sílẹ̀. Ó jẹ́ ìyàlẹ́nu fún àlùfáà ìjọ náà, ẹni tí ó ti di àlùfáà nínú ìjọ RCCG báyìí. Ìjèrè ọkàn púpọ̀ ló ṣe pàtàkì lójú Ọlọ́run. Ó ṣe pàtàkì pé kí o lo gbogbo ọ̀nà láti gba ẹ̀mí àwọn ènìyàn àti láti gba ọkàn là. Nígbà tí mo sọ pé kí o lo gbogbo ọ̀nà, ìtumọ̀ rẹ̀ ni pé kí o ṣe gbogbo ohun tó bá yẹ ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n ó ṣe ní láàánú pé díẹ̀ lára àwọn Kìrìsìtẹ́nì rò pé títọwọ́ bọ ẹ̀ṣẹ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́ jẹ́ ọ̀nà láti jèrè ọkàn fún Kristi. Èyí jẹ́ ìrò àti inú ọ̀run àpáàdì o. Ìwọ kì í lè rí kí o rìn lọ́nà ẹ̀ṣẹ̀ pẹ̀lú àfihàn pé òun wàásù ìyìn rere. Ó ṣe ní láàánú pé díẹ̀ lára àwọn Kìrìsìtẹ́nì rò pé tí wọ́n bá tọwọ́ bọ ẹ̀ṣẹ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́, ó jẹ́ ọ̀nà láti jèrè ọkàn fún Kristi. Èyí sì jẹ́ èrò ti inú ọ̀run àpáàdì. Ìwọ kò lè rìn ní ọ̀nà ẹlẹ́ṣẹ̀ pẹ̀lú àfihàn pé òun wàásù ìyìn rere kí o sì rò pé Ọlọ́run máa fọwọ́ sí i. O gbọ́dọ̀ jẹ́ pé wàá ṣe ohun tí ó tọ̀nà ní ọ̀nà ti Ọlọ́run. Nígbà tí Paul sọ pé òun di ohun gbogbo fún àwọn ènìyàn kí òun lè gbà wọ́n, ó túmọ̀ sí pé ó fi ìtùnú àti ọ̀pọ̀ nǹkan mìíràn sílẹ̀ láti jèrè oríṣiríṣi ènìyàn. Ó ṣetán láti fi ipò, ipá àti ìtùnú rẹ̀ sílẹ̀ láti sọ nípa Jésù Kristi fún àwọn mìíràn. Ìwé Kọ́ríńtì kejì oore ọ̀fẹ́ Ọlọ́run yóò ràn ọ́ lọ́wọ́ láti di olùjèrè ọkàn tí ó múnádóko ní orúkọ Jésù. Kókó ọ̀rọ̀ gẹ́gẹ́ bí Paul, ó lè jẹ́ ohun gbogbo fún ènìyàn gbogbo láti jèrè ọkàn, ṣùgbọ́n má ṣe kópa nínú
ẹ̀ṣẹ̀ láti ṣe bẹ́ẹ̀. Ẹ̀já sọ pé bàbá mi, Ọlọ́run olùfẹ́ wọn, oore ọ̀fẹ́ láti jèrè ọkàn yọ̀ǹda fún mi láì tọwọ́ bọ ẹ̀ṣẹ̀, láì tọwọ́ bọ ìwà èérí. Fún mi ní oore ọ̀fẹ́ láti mú àwọn ènìyàn wá sí agbo rẹ. Ọlọ́run yóò sì ràn wá lọ́wọ́ ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi o. Ẹ máa bá mi like, ẹ máa share, kẹ máa comment nípa kí àwọn èèyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ẹ ṣé tẹ̀ ń tẹ́tí sí ọ̀run ṣíṣí Yorùbá. Ọlọ́run Olódùmarè yóò tẹ́tí sí igbe àti ẹ̀bẹ̀ yín o. Ó dàbọ̀.